The chairman of okay whatever local government, Ode local government in Kwara State. I'm not sorry to say this, but you are a fool, sir. Whoever you are. I might not know you in person, I might not have met you in person, but you are the most stupid person according to the way this matter was resolved. And the Commissioner for Health, Kwara State, do you even have sense at all? If I may ask, these are questions that need to be asked. Ẹni bá fẹ́ dalẹ̀ kan kì í dalẹ̀ nítorí ẹni dalẹ̀ kan kì í dalẹ̀ láéláé. Ọba Akewi mo dé o. Ẹranko kékeré kọ́ lẹ́kọ̀ọ́ èmi Ọba Akewi. Òjòlá èmi Ọba Akewi kì í ṣe ẹranko tá a lè fojú di léjì. Èmi ajírọ̀gbọ́ ló ń bí ọ̀bẹ. Jẹ́jẹ́ ló kó ìbọn mi dúró. Kí wèrè amukun mẹ́kọ̀ọ́ ọmọ aṣẹ́wó tí ń jẹ́ Abíọ́dún Ọlámídé Thomas. Kótóró jaga mú mi níṣẹ́. Ọmọ ẹranko yáyò tó pera rẹ̀ l'Abíọ́dún Ọlámídé Thomas. Ó ti gún mi ní kẹsẹ́ orí ewì bí mo bá síná bolẹ̀ kò léèwọ̀. Gbogbo wa pátá la gbá wuyewuye tí ń lọ ní Kwara State. Lórí ọmọbìnrin kan tí ń jẹ́ Nurse Rufus Favour tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà sí primary health care lẹ́kàn níjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ. Ó ṣẹ̀ṣẹ̀ ń lọ bí oṣù méje tó ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ ni látọ̀dọ̀ ìjọba Kwara State. Ìjọba tòótọ́, ìjọba tí ń dá bí ẹdun tó dá ńláńlá, ìjọba tí ń dá bírà tó pọ̀. Gbogbo wa la sì mọ̀ Kwara State wípé ìpínlẹ̀ àlàáfíà ni. Àṣé àwọn olóṣèlú ló rán Nurse Rufus ńṣẹ́ àti Abíọ́dún Ọlámídé Thomas kí wọ́n lè dojú ìjọba Kwara State délẹ̀ pátápátá. Igi t'Olúwa bá gbìn níjọba Kwara, ìjọba Abdulrahman Abdulrasaq, katapila kan ò lè bí wó. Ẹyẹ ṣàwuyewuye ẹyẹ jàǹpátá. Ọ̀rẹ́ wa tí ń jẹ́ Nurse Rufus, ọ̀rẹ́ wa tí ń jẹ́ Abíọ́dún Ọlámídé Thomas, lákìrìbò tó ń sọ̀rẹ́ òfófó, aṣòpá ń sọ̀rẹ́ onígẹ̀gẹ̀, gẹ́gẹ́ ẹ̀yin wá ṣe gẹ́gẹ́ awo ló ráwo. Ọ̀rẹ́ kì í yọ̀rẹ́, àkóbá ni a mọ̀ ríra wọn he. Kò wá yé eyín ni wípé bá a bá kó ẹ̀sán lọ sọ́jà Akẹ̀sán, ìyẹn ò ní kó bá dání máa yóò má san ni lẹ́sàn-án olóore. Ẹ̀sán yàtọ̀ sẹ́ẹ̀sán, òǹkà lẹ́ẹ̀sán, èrè ìwà tẹ́ni bá wù ní jẹ́sán. Ọlámídé Thomas pẹ̀lú Nurse Rufus, ó ti di dandan kẹ́jẹ̀rẹ̀ ìwà tẹ́ ẹ wù sí Kwara State. Ẹ̀yin ọmọ láńgídí tẹ́ ẹ fẹ́ dojú Kwara délẹ̀. Ọba Akewi yes. Èmi náà ni. Èmi lẹ́ni Olúwa bá fẹ́ jẹ́ Ọlọ́run tó dé. Aṣáájú ni mí nínú orin alálàyé òdodo. Èmi lọ bá àyàn kan jàgbá gbogbo ilé létí, gbàgìrì lùgìrì òfògìrì sọ̀nà. Tewétewé lèmi tẹ̀kọ́ lẹ́nu odi, ìwòrìwò ni mo takara lọ́jà Ẹjìgbò mẹ́kùn. Èmi ẹrù jẹ̀jẹ̀ tí ń gbénú ìrókò, ẹbọra dídùn inú ẹ̀mí. Akọ ìsìn ni mi ti ń gbénú gíró tàhọ́. Akọ egungun ni mi ti ró léjeléje, òkò jàtẹ́nu ìbọ́njò wàrà wòrò. Òòṣà tí Ṣàngó mi ò lè nà, arẹ́kọ́ ló lè sá. Ọmọ bá àti ń sìpẹ̀ folúkòso àyànràn náà ni Ọba Akewi tí ó bẹ̀rù ẹ̀wọ̀n. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ máa farabalẹ̀ bọ́rọ̀ mi bọ̀ náà o. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀, èmi a máa ṣe ìwádìí tó lágbára. Ó lè ná mi lọ́wọ́, ó lè ná mi lọ́ṣọ̀ọ́, ó lè ná mi nírìn ẹsẹ̀, kódà ó lè ná mi ní wàhálà títí. Ìgbà tí mo bá rí kúlẹ̀kúlẹ̀ níṣẹ́ orin mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Awuyewuye tí mo gbọ́ ló mú mi wá sí ìlú Ẹ̀gàn níjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ ní Kwara State láti sọ̀fìn tó tó. Àìmọye ibi tí mo dé, àìmọye ibi tí mo tẹ̀, àìmọye onírúurú èèyàn tí mo ṣe investigation dọ́dọ̀ rẹ̀ sá kí n lè ródòdó ni. Àtàwọn òṣìṣẹ́, àtàwọn èèyàn tí ò tiẹ̀ ṣiṣẹ́, àtàwọn patient pátápátá ni mo dọ́gbọ́n títí mo ṣe investigation débẹ̀. Gbogbo ohun tí mo gbọ́, ohun tí mo rí lórí ẹ̀rọ ayélujára ó yàtọ̀ gédégédé sóhun tí ń ṣẹlẹ̀ nígboro Ẹ̀kàn. Ohun tí ń bẹ lórí afẹ́fẹ́ ni wípé
officer in charge of ẹ̀kan primary health care. Ohun tí ń bẹ lórí afẹ́fẹ́ ni wípé officer in charge of ẹ̀kan primary health care ó ń hùwà àlùfàǹsá sí nurse Rufus. Wọ́n ní wọ́n ń wí. Wọ́n ní a máa dá Rufus kúnlẹ̀. Wọ́n a máa gba létí nínú aṣọ. Wọ́n ní ìyà ni wọ́n sàfi ń jẹ Rufus sáà. Àbá lọ àbá bọ̀. Àṣé ó ti lọ́wọ́ kan òṣèlú nínú ni. Parọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá. Gbogbo tí mo rí irọ́ gan ló wà ńbẹ̀. Ọmọ Ọ̀sán ní kọ́ pọ́npọ́n bá yá ẹ̀. Gbogbo nọ́ọ̀sì tí mo mọ̀ ni wọ́n lọ́pọlọ, tí wọ́n nímọ̀ tí wọ́n sì dáńtọ́. Wọ́n kọ́ṣẹ́ yanjú, wọ́n sì lóye iṣẹ́ tí wọ́n ń ṣe. Ìwà ọmọlúàbí kankan ò wá sí láyé nurse Rufus. Ìwádìí tí mo ṣe nípa ọmọbìnrin ọ̀hún ó fojú hàn púpọ̀. Ẹ̀dá tọ́rọ̀ ọ̀hún bá rú lójú. Ẹ lọ sí ìgboro Ẹ̀kàn, ẹ lọ béèrè irú ẹni tí nurse Rufus ọ̀hún jẹ́. Nurse Rufus Favour Morayo ọmọ láńgídí ni, ọ̀lẹ oníjàgídíjàgan tí kì í wá síbi iṣẹ́, a tún máa gbéraga náà púpọ̀. Àtẹ́dàdì tó fẹ́ fi tiẹ̀ kó bá ńlọ́dún mí jù. Gbogbo àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ sọ́mọdébìnrin ọ̀hún lórí WhatsApp pátápátá ló wà ńbẹ̀. Àfàgbò kẹ́yìn àparò ohun ojú wá lójú rí. Bọ́mọdé pẹ̀kú yóò dájẹ́, bọ́mọdé pẹja yóò dájẹ́. Ọmọ kékeré bá pàrọ̀ gidigba, ó ti di dandan kó gbé wálé bàbá ẹ̀. Àrọ̀ gidigba tí nurse Rufus pa ló gbé wá kálẹ̀ fún Abíọ́dún Ọlámídé Thomas nílé. Òun náà sì bẹ̀sù kò bẹ̀gbà, kò béèrè àlàyé, kò ṣe investigation rárá. Ó lọ sórí ẹ̀rọ ayélujára, ó fi ọ̀rọ̀ ó fi ránṣẹ́ sáwọn oníwèé ìròyìn. Ṣé ẹ mọ̀ wípé ó burú ó bù áyà? Só yẹ kọjá pé Ọlámídé ló yẹ kó ti irú nurse Rufus tí hùwà ìbàjẹ́ lẹ́yìn tó sì ń bàlú láyé jẹ́. Ẹ̀yẹ wo tí nurse Rufus kọ sí attendant ọ̀hún. Ẹ jẹ́ kí n ka òyìnbó ẹ̀. Bóòni, is your phone working now? Please get the pictures of the ward injection room and delivery room. Please be sensitive once you get to the clinic very early. Lock the door at the back. Take the picture and keep the phone on record. Then hide it on your belly. Thanks you so much. Your life will be transformed from poverty if we win this case. Be praying for me also. Ṣé ẹ ráyé àbẹ́ ráyé o? Ṣé ẹ ráyé ọmọ òfò, ọmọ olè, dìdìrín dírọ́bọ́? Ṣé ẹ ráwọn tí wí? Ṣé ẹ róhun tó kọ lórí WhatsApp? Sí nurse Rufus ṣé gbogbo yín ṣe ẹ ti rí? Ohun kan náà ló sì jẹ́ kó mọ̀ ya fọ́tò irọ́ níbi tí wọ́n ti ń jólẹ̀. Ó ní kí wọ́n ya fọ́tò bẹ̀kọ̀tán bí. Ó ní kí wọ́n ponírúurú irọ́ mọ́ officers in charge lẹ́sẹ̀. Ọba gbogbo Akewi yes. Àfẹ̀mọ́jú ni mọ́rọ́mọ́ òsì. Pírẹ́sídẹ̀ntì àwọn olóṣó tí ń jẹ́ Bíọ́dún Ọlámídé Thomas lórí ẹ̀rọ ayélujára tí ń bú jọba Kwara, tí ń bú commissioner for health ní Kwara state, tó sì tún bálága kánsù ìjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ. Ẹni bá ti sòkò sórùlé ló fẹ́ gbòwò nílé o. Èmi wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé sí ó ti ṣèwádìí ọ̀rọ̀ ọ̀hún ló bá mú mi bú. Àwọn èpè èébú tó lójú yoyoyo bí ojú ẹbọra ń bú mi rè lórí ẹ̀rọ ayélujára. Ọlọ́run má jẹ́ ń bímọ wèrè bí Abíọ́dún Ọlámídé Thomas. Ọmọ àlè tí ń balẹ̀ jẹ́, olójú wo koko, onímọ̀ tara ẹni nìkan. Àǹtí Ọlámídé ẹlẹ́nu pẹlẹbẹ, ọmọ ìjọbẹ̀rí tó tún wabẹ̀ sáyà. Ó sì rálẹ̀, ẹ ti mọ̀ pé olóṣó ni gold digger. Wèrè rẹ ti wá ń bugi jẹ. Olórí korí ni ọ́, ọmọ bọ́ọ̀lùgì, ọmọ àdánù. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni mo pè ọ́ o. Àṣẹ nọ́ọ̀sì l'Abíọ́dún Ọlámídé Thomas tó sorí bombo. Ẹ jọ̀ọ́ sí ethics and etiquette ń bẹ láyé Ọlámídé. Ẹ jẹ́ ká jọ gbé e yẹ̀wò náà. Olórí aṣẹ́wó rèé kì í ṣe nọ́ọ̀sì rárá. Ẹ wo nọ́ọ̀sì tó wà ní òò gólótógólótó níta gbangba lórí afẹ́fẹ́. You are a disgrace to health profession. O tọ́ rárá lẹ́ni tó yẹ kó wà ńbẹ̀. Half naked
nurse Abiodun Olamide Thomas half naked lórí afẹ́fẹ́ ọmọ òfò èyí burú gidi èyí bù wáyà Abiodun Olamide Thomas ọjọ́ ogbó rẹ ti mẹ́hẹ́ òṣòrí burúkú bí ẹran aṣẹ́wó títí tí o tún gbé lórí ayélujára aṣọ òbọ́mọyẹ rẹ mọ́ ọmọyẹ rẹ ti rìn òdọ́jà nǹkan dé ẹ jọ̀wọ́ ta ló mọ Dr. Aro kó ló bá wa gbá wọn láago ẹ bá wa sọ fún wọn wípé Abiodun Olamide Thomas dìgbòlúgídìgbò lọ̀tẹ̀ tó ti jákùn lọ́gbà àwọn wèrè ó ti dàwárí ẹ jẹ́ ká lọ mú un bóyá ó lè padà ríwòsàn. ó ń dọ́dún méjì láyé ní pé dídìrín òpònú ń bá mi dórúkọ. Abiodun alága káńsù ìjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ kò sì rújú o bàbá dángájíá bàbá dá múpẹ́múpẹ́ Abiodun lèmi Oba Akewi tí mò ń kọrin ewì lọ́wọ́lọ́wọ́ gbogbo ayé ló sì mọ̀ mí December la bí mi èwo gangan l'Abiodun tiẹ̀ òpònú ayírádà bóyá ìgbà tí wọ́n sọdún àwọn wèrè ni wọ́n bí ọ sáyé ni kò yé èèyàn. Saratics nurse ní kí nọ́ọ̀sì ó ya tattoo sáyà ẹ wo nọ́ọ̀sì gidi you are a fake nurse Abiodun Olamide Thomas you are a fake nurse òótọ́ lẹ́ni tó yẹ kó wà ńbẹ̀ ẹ wo orí ihun tí mo lórí irun orí rí jìrọ̀jìrọ̀ àwọn bendan cloth níwọ̀ tí fi ń sara lóore àwọn òpó burú kéèyàn ó wọ bendan select ṣùgbọ́n kéèyàn ó mọ̀ gbé fake life ló burú ló bù àyà. Abiodun Olamide Thomas àánú rẹ̀ ṣe mí tèmi sọ lọ́hùn ọba tó dá mi àṣé ohun tó tó ó lò ń gbé gẹ́gẹ́gẹ́ àṣé fíwáàsì ló ń wá àṣírí rẹ̀ ti tú òní mọ̀ láti bí ọjọ́ méje tó ti pọ́sì èmi ò rí fíwáàsì ń bẹ̀ rárá ayé yìí ti bàjẹ́ ìyẹn níbí ayé yìí ti doríkodò bí ọ̀rọ̀rọ̀ àgbò wèrè dùn ún wò wèrè ò ṣe bí lọ́mọ Ọlọ́run ò ní jẹ́ ká bírú Olamide lọ́mọ ọmọ pọ̀ bí ọ̀sán wọ̀ ta lẹni tó ṣe ọ́ tí ò gbẹ́bẹ̀ náà tòbòtàyà l'Abiodun Olamide Thomas ń tà láfẹ́fẹ́ alábẹ́ yamiyami ó sojú burúkú bí àgbà ìnàkí olórí burúkú olóbò rírùn ẹ wo èékánná nọ́ọ̀sì tó gùn sọbọlọ bí èékánná ìrò igun ni mo rò pé ó ń sọ̀rọ̀ ó pẹ́ kí n tó mọ̀ pé ọmọ ẹranko yáyọ ní Saratics tí wọ́n kọ́ yín nínú iṣẹ́ nọ́ọ̀sì náà rèé gbogbo àwọn àgbààgbà tí ń ṣe nọ́ọ̀sì wọn ò wúrú ìwà yìí rárá ethics and etiquette wọ́n mú lọ́kùnkúndùn kọ̀tán bí ọ̀pọ̀ nọ́ọ̀sì òde èwò yìí ẹ̀yin gan lọ́mọ ọ̀sán tí kó gbogbo bá yá ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé sí ajé ni wọ́n gbé fún ọ ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ní owó yẹ kí wọ́n ti sọ fáwọn èèyàn tó rán ọ níṣẹ́ pé kú tí ó pàjá ní bá fi ní kó lọ mẹ́kùn wá láàyè ó fẹ́ kù ọ́ ń borí ó dá mi lójú wípé ajá ọ̀hún ò ní padà láàyè èmi Oba gbogbo Akewi àdìrà oko bí ẹni rogun ayakókó ònàgí ajímútábà oògùn mo gbà sábì mo fọmọ odó ta yín bí n bá bá ọ ṣeré lásán kò ní mọ́gì ọjẹ èmi ọkùnrin ogun ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ abátapá bàtàpá èmi ọmọ ẹni tí wọ́n sọ pápá àti pàǹpá mọ́ wọ́n ní kí wọ́n pa mí kí n kú popopo wọ́n retí bàbá kó wá ta pàǹpá mo dàpàtì alàgbà tá àpàtì tá à lè pamọ́ mo dáwọ́ ìmọ̀dò n ò ṣe é kírun àgé ẹlẹ́mu lèmi n ò ṣe é sàlùwàlà béèyàn kan bá forí ọ̀ká ọmú ajẹ́pọ̀ṣe tí wọ́n fẹ́ kánjú kú òlókè pẹ̀ èmi Oba gbogbo Akewi wọ́n fi ọ́ ṣẹlẹ́yà títí ó fi délùú òyìnbó ó fi délùú ọba ní nítorí ẹ̀sìn tèmi ló láré ilẹ̀ ẹ̀dùn mi ló láré orí igi ẹbọ jíjẹ kankan kì í pa igúnnugún òkú jíjẹ kankan ò kì í pa kàlàmàgbò ojú ò ní pọ́n ó kọjá kókókó ìwọ Abiodun Olamide Thomas ó ti gbẹ́rù ẹlẹ́rù sórí ó ti fa tiẹ̀ sọ́wọ́ tọ́lọ́sàn bá ní ó dáa fún ọ àwọn tó lálẹ́ ò ní gbà Olamide onífùrọ̀jí jóná ọmọ àlè Abiodun oní fake life ọ̀dájú ni ọ́ o ti rógun àdánù ìjọba Kwara
Kwara State mo kan sára sí yín lábẹ́ gọ́vnà Abdulrahman Abdulrasaq àràtọ́ dá lórí health sectors nílẹ̀ yìí ayé ò lè gbàgbé láéláé alábàjọ tí wọ́n fi fún ọlọ́sùgbà sàdánkàtà gan tó fi dolórí oko chairman governors forum lórílẹ̀‐èdè Nàìjíríà Abdulrahman Abdulrasaq ìjọba tó gbọ̀ngbọ̀n ìjọba tó ń dábí ẹdun rọ̀ bí òwe ẹ̀yin ká lọ síjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ kẹlẹ̀ owó bálága wọn bó ti sí akọni èlò la fẹ́ kà lẹ́yìn Adépèlé ọ̀nà ìbùbí ọdún ọkùnrin tọkùnrin mọ́ ṣiṣẹ́ ń lọ èèyàn tó bá ní o mọ́ bọ̀ ló ní dé bá ń lé gbogbo ẹni tó bá ní o mọ́ bọ̀ wọn ò ní jèrè apá kìíní rèé apá kejì fẹ́ jáde ní fẹlifẹli apá kẹta á jáde apá kẹrin á jáde ọ̀rọ̀ lórí ọmọ Abíọ́dún Ọlámídé Thomas ọmọ olè yìí ẹ̀kúnrẹ́ rẹ̀ ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ lè pe nọ́mbà mi +234 813 810 5514 +234 813 810 5514 Ọba Akewi onípàṣẹ ọ̀rọ̀ lórí YouTube ẹ lè click ẹ lè like ẹ lè subscribe sórí YouTube mi Ọba Akewi onípàṣẹ ọ̀rọ̀ Ọba Akewi onípàṣẹ ọ̀rọ̀ tàbí lórí Facebook Ọba Akewi onípàṣẹ ọ̀rọ̀ lórí TikTok Ọba Akewi 1 Ọba Akewi ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.